bàbá ẹ̀ níbi tí bàbá ẹ̀ sùn sí bóyá bàbá wa dùn pa kíní ródóródó abẹ́ bàbá ó wá yọ jáde ọmọ wa lọ bẹ̀ láàrin olùgbé kíní bàbá mi ló yọ jáde ó wá lọ ń tampin dání o sàmì pé ibi tó gbà wá ló fẹ́ gbà lọ yẹn so lẹ́yìn Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá gbogbo wa pátá sí ayé physical God tá ń rí bàbá ọ̀dẹ ni. Bẹ́ẹ̀ni. Kábíyèsí o. Wà sáyé àkọsílẹ̀ ní gbogbo wa ń kà bó o ṣe lágbára tó so rọ́lọ́run rí so ránà bí rí. Mósè ò rí. Jésù ní òrí. Àkọsílẹ̀ ni ohun tá a kà ní ìwé mímọ́ gan ó láwọn tó pojú wẹ̀yìn tán ó náà dọ̀gbun yọ ojú wọn wò bàìbàì wọn rí nàmọ́ but the physical God tá ń rí láyé lè ní sìn Ọọ̀ni ni. Kábíyèsí o. Ní ìgbà ìwáṣẹ̀ tí ọba bá pàṣẹ pé lágbájá ẹ lọ bẹ̀rẹ̀ sí ní òkú wọn lọ bẹ̀rẹ̀ yẹn ìgbà táyé dayé olófin náà yí padà náà wọn á fàgbò ṣètùtù náà ń fẹyẹlé ṣètùtù náà ń fàgbò kan ṣètùtù láti dán ọmọ èèyàn ni àlùfẹ́ wọn bá the physical God gẹ́gẹ́ bí olórí ayé àrólé Oòduà wọn ní bàbá wa Ọọ̀ni. Ojoojúmọ́ ní bàbá Ọọ̀ni lọ́wọ́ àti bàbá Ọọ̀ni èrò ọ̀pọ̀ lẹ́ni ọjọ́ kan ṣoṣo kan ti ṣe lẹ́ni láàrin ọjọ́ kan ṣoṣo fún òkè sí pé kí wàhálà wọn fà ẹ̀rẹ̀ kan ló lẹ̀ Nàìjíríà bàbá Ọọ̀ni ó ṣe everyday. Bó ṣe rí nìyẹn. bàbá mi sọ fún mi pé Ọọ̀ni tí mò ń wò yẹn ó ní ojoojúmọ́ ní ọmọ sì tutù pé nǹkan ebi ò gbọdọ̀ wọlé Yorùbá bẹ́ẹ̀ ni ogun ò gbọdọ̀ kó Yorùbá lọ ó ní ọjọ́ kan péré láàrin ọdún kan ní fi wọ́n sinmi ètùtù ó lóun nìkan ló sì mọ̀ ó ní gbọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ètùtù yẹn gan ọmọjọ́ yẹn mo fọ́ bàbá mi pété yẹn fún mi débẹ̀ pé gbogbo yóò mọ ṣàdúrà pé gbogbo àwọn ohun tó ń lójú ogun ni o ti lọ gbárí o kí wọ́n lọ ní ọmọ kan lójoojúmọ́ náà wọ́n ti tutù yẹn. wo àdúrà máa mú ẹ àdúrà máa mú ẹ àdúrà àwọn bàbá kò ní sí ti àṣẹ wọn ní rí ẹ mú Àṣẹ. ìwáyé ká mọ lọkà Ìyẹn kàn bọ̀ bó o ṣe ń sin gbogbo Nàìjíríà tó kò ní ìpè gbogbo ayé ló fẹ́ràn ẹ o torí tá a bá ń gúnyán bọ́ọ̀lù a máa lọ́ta wọ́n á tẹ̀ sọ̀kù sọ́jà lójoojúmọ́ a máa lọ́rẹ̀ẹ́ àwọn kan nítorí kò tẹ̀ sọ̀kù sọ́jà yẹn gbogbo rè lọ kó jẹ́ káwọn fẹ́ràn àwọn kan ní ẹ̀yán tó ń gún bọ́ọ̀lù yẹn bó fi ń ṣàwúrí owó ní bó ṣe wà nìyẹn gbogbo ayé ò lè fẹ́rẹ̀ ẹ̀ máa ń ju gbogbo ayé ò lè rí dọ́ta ẹ̀ ṣùgbọ́n bó ṣe wulẹ̀ tó ṣe tó ayé fẹ́lẹ́dẹ̀ kọ́ lórí o ó ní tó bá ti rí 65% ó ní 35% ló sílẹ̀ wọ́n máa bá tí wọ́n lọ tó ayé wà lẹ́yìn ẹ̀ kò ní ṣubú dànù àdúrà Olódùmarè gbogbo àwọn ọmọ tó lẹ̀ tẹ̀lé ẹ lẹ́yìn sílẹ̀ ìjọba ti fi mú mọ́ṣẹ́ o sí wà Àṣẹ. Olódùmarè ní gbogbo ibi tẹ́ bá ń dé ọ̀la máa gbé ilé kejì. Àṣẹ. Ara balẹ̀ láti kọ́ bàbá wa olórí ayé tọ́ba kan bá pín náà tí wà ń bì kan ọ́ndà bàbá Ọọ̀ni ló wà. Bẹ́ẹ̀ ni. Onídìí èyí Ọlọ́run máa gbàdúrà yìí ẹ̀ka ẹ̀fẹ̀lẹ́ sára ní dáadáa akọjọ́ mẹ́ta. Ẹ jókòó. Ẹ fẹ́ ìjọba báyìí. Wọ́n máa sún báyìí. Kọ̀mọ́dà ẹ wo àga bíbẹ̀ lọ́wọ́ lórí ṣé ti bẹ́ẹ̀ ní bàbá òjòkó tẹ́lẹ̀ àbálà fún ìdánwò lójú bàbá òjòkó ni. Pé kí ni ẹ? Ní ọmọ tó ṣe. Àyè wà ẹ má bọ̀. Ẹ má bọ̀ ẹ má bọ̀ àyè wà. Àgásí mọ́tò kò létí àga ojú kò létí àga twice. Ìjọba obìnrin ni ẹgbẹ́ kápẹ́ Àgádé òṣèlè mọ́. Olówó ọjà Nàìjíríà.
Simple instruction. Àjàgbé Adéyẹmọ olówó yọ ọkọ Síkírá olówó yọ ọkọ Síkírá tì olówó yọ ọkọ Síkírá Àjàgbé Adéyẹmọ àrẹ́lú àpẹ́lú ọmọ àbúrò aládìkú di bàbá adìbẹ̀kiri aládìkú di bàbá àwọn adìbẹ̀kiri. Wọ́n ti ẹjí tí orí ìlàdé sórí. Aládìkú di bàbá, wọ́n ti jẹ́ kiri. Adéyẹmọ di bàbá, wọ́n ti jẹ́ kiri. Adéyẹmọ di bàbá, wọ́n ti jẹ́ kiri. Wọ́n ti jẹ́ títí orí ìlàdé sórí. Ó fẹ́ sọ tèmi o. Ẹ má wọlé bọ̀dá. Gbogbo ọ̀tẹ̀ tí wọ́n wá dì nígbà kan àná. Níbo ni wọ́n bá ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ náà? Bàbá ń tọ́ ńlá Yorùbá pátá ní gbogbo ilé Ifẹ̀ káàkiri àgbáńlá ayé pátá. Ọba àwọn olótó kábíyèsí ọ̀tọ̀ ní kó máa bá fẹ́ lọ. Ikú ò ní kẹ́jú mọ́ lọ. Ọba mi ò pè ní torí wàhálà. Bó o bá ti lọ sójú ogun, gbogbo ọmọ tí àkàrà bá kó jáde. Olóko wọlé bàbá kò ní mú yín. Gbogbo ìyà tó bá ṣe irú ẹ̀kẹ́ nìka ẹni lè gbọ́mọ rẹ̀ lẹ̀ kó lọ jagun bá ní olúwa rẹ̀ kó nìka lẹ́lẹ̀ kó ẹyin lọ̀dá máa jagun lọ gbogbo ọmọ Yorùbá ń bẹ ní àlẹ́ yìí rẹ̀. Baba.
Bàbá ọmọ ọmọ akẹ́lẹ́ lójú ogun ẹ̀yin ọlọ́bẹ̀ ni kì í tó bínú abánigbà mọ́jẹ̀ tí ẹ̀ nígbà kejì omi ọ̀hún tó bá níbẹ̀ tilẹ̀ kò mọ́tò ọlọ́jọ́ kan lórí náà omi láti ilẹ̀ kò omi bàbá rẹ̀ nígbà kejì òsà. Kájọ pẹ́ lórí ọba kí bá tó pẹ́ lórí ọba. Ọmọ Adéyẹmẹ ń bẹ lórí ìlú. Ìrìnàmọ́ Yorùbá. Ọmọ Adéyẹmẹ ń bẹ lórí níbi tó lé ìwà. Ẹgbẹ́ tẹ̀lé ọ̀sá. Ẹgbẹ́ tẹ̀lé Ìgbò. Ọmọ Adéyẹmẹ. Ẹgbẹ́. Ọmọ Adéyẹmẹ. Bí wọn bá mọ̀ ẹgbẹ́ ń bẹ ilẹ̀ Haúsá ẹgbẹ́ ń bẹ ilẹ̀ Ìgbò ìlú ẹkùn ó tọmọ Yorùbá ló kájú ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní kọ́lọ́bí máa gbádùn létí ẹ pé wọ́n lè yé bí ẹni yọ jìgá bẹ́ẹ̀ ni kò lè dé ṣe ìran àjòjò ní gbọ́mọ nílẹ̀dúlẹ̀ kúrọ́ mú máa jayé ọba ojúlówó ọmọ Yorùbá àárọ̀ kọlà nínú bàbá wọn Ìgbò Sunẹ́rì ọmọ akílẹ̀ akílójú ogun ebi lè pẹ̀ náà ló ti jáde Ìgbòho dáwì rèé o ilé Oòduà ló ti jáde tóbi rẹ̀ káàkiri àgbáńláyé òòṣà tó gbé kò nílé ibẹ̀ nígbà kan àná sẹ́kọ̀ wá sí sẹ́mọ́ni máa gbádùn létí ẹ àkílẹ̀ àkílójú ogun ẹni bá bọ́ ọjà olúwa rẹ̀ ò dábùkù ìgbà ọdún kan ni pé wọ́n lè yí ọdẹ níyọ ìjà bẹ́ẹ̀ ni kò lè ṣeé ṣe ìrìn àjòjò ní bọ́mọ nílẹ̀dúnlẹ̀ kúrọ́ mú àwọn Bọ́lá Ahmed ọmọ Tinubu ẹgbẹ́ APC olẹgbẹ́ tìran Yorùbá olẹgbẹ́ tiwa máa bọ̀ àti dé o máa gbádùn ní tiẹ̀ ilé bàbá rẹ ló wà ọba mi ò ẹni tó ní wà mí ò kọ̀nà tó bá lajú dà mórílégbó bá mi ò padà yóò ti yọnu olẹgbẹ́ sí àwọn èèyàn létí irú ẹkùn ohun tó ọmọ Yorùbá máa bẹ ọ̀jẹ̀dẹ̀ ń bẹ náà lẹ́yìn rẹ gbogbo àwọn bí kí ọ ọmọ Adéyẹmọ níbẹ̀. Àwí gbogbo ọ̀pẹ̀lú kéwì tí mo hàn níláwọ̀. Àwí gbogbo bá a bá pè ìran Yorùbá pọ̀ ìran Yorùbá ìbẹ̀rẹ̀ tiẹ̀ lóko Òṣogbo olórí ọ̀pẹ̀lọ rẹ̀ ilé kéńté Ọláyínká lẹ́ka ìyálé àwí gbogbo máa gbádùn létí ẹ. Ó ti nà bí òṣùpá àwí gbogbo ọmọ lójú kábíyèsí Ọ̀ọ̀ni Ọ̀jájá àwa la máa sọ̀rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́ tọ́lá àbágbọ́lẹ̀ rẹ̀ bá tèmi kí ìbọmọ lọ́rọ̀ yìí ó fi mí ṣe máa gbádùn létí ẹ gbogbo ọmọ bí kí ọ ọ̀jọ̀gbọ́n akéwì ó ti ràn bí òṣùpá ọ̀pọ̀ ló kéwì tí wọ́n àyínláwọ̀ àwíkóńkó ara wájú ẹkú wájú ìbá gbogbo àgbàgbà tó ń bẹ níkàlẹ̀ n ò tó yín dá dúró ẹ má ṣe bínú sí mi. Wisdom. Àwíkóńkó tó jẹ́ kókó ọ̀rọ̀ ìran Yorùbá wọ́n nílé òrìkí wọ́n ní akọ̀rí sọ́gbà
wọ́n ní kò sọ ń tọ́nù lọ yọ̀bí ilé ńkọ́ ẹjọ́ ilé wa ìwọ nílé onídàárá ìbàrí nílé àwòdì ìbàrí nílé àti òro gbogbo ayé onígun ẹjọ́ jẹ́ fún pẹ̀lẹ́ kó lọ bí àti òro wò àwọn àgbàkùrù bójú wọn bínú gbọ́tẹ̀lé ìrìn òkè délẹ́kọ̀ọ́dé òkìtì sẹ́yìn omi nílé ẹja àbàtà nílé ẹdúgún tó tẹ́lẹ̀ gbogbo onímọ̀ múlẹ̀ gbéra wọn ìrọ̀lẹ́ tó lè jà òmùlẹ̀ tagbọ́n a kì í gbẹ́kàkà lọ́wọ́ akitì kápẹ́lẹ́ ọmọ lọ́wọ́ ọmọ bí ilé ò bá sani àwọn là ń wò bọ́mbà ò bá kúrò nílé bẹ́ẹ̀ ni kò lè bàlájò lílọ sí wò kájọ sọmọ lórúkọ ọmọdé yẹn mọ́ máa gbádùn ní tiẹ̀ àríkòókò ìnàkẹ́ máa fún mi lówó torí tá a jọ múlẹ̀ gbéra ni ọmọdé yẹn mọ́ máa bá dọ́lọ́ mọ́ wà lẹ́yìn rẹ à ń bọ́ lóyún bẹ́ẹ̀ tẹ́tẹ́ ìrìn Yorùbá èèyàn tó bá ti dẹ́rù rẹ̀ lásà olúwa rẹ̀ ò ní lè fara lọ pé wọ́n lè bá yín jà bẹ́ẹ̀ ni kò lè ṣeé ṣe akínílé akínlójú ogun gbogbo lọ́balọ́ba wọ́n ti ṣèpàdé wọ́n ní ká máa báṣẹ́ lọ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu wọ́n ní ká máa báṣẹ́ lọ kí lè tó dúró mú ìjọba ti ń bẹ náà lẹ́yìn rẹ̀ ẹ̀kọ́ pa àwọn bandits ẹ̀kọ́ pa àwọn nìtẹ̀nìtẹ̀ lọ́pọ̀ ọ̀gá tí wọ́n wá ní nígbà tí àná níbo ni wọ́n bọ̀rọ̀ ọ̀tàn ń gbéná ẹ lọ béèrè lọ́wọ́ wọn bíbí rẹ̀ ò sé fowó rà ọmọ Adéyẹmọ gbogbo àwọn bí kí ọ ìbànújẹ́ ayé ò ní kàn ó ò ní dágúnra Yorùbá ọmọ ogun màá yín lọ́wọ́ ẹ lọ bàbá gbogbo ọmọdé bá ti kó jáde pátá jẹjẹ lójú ogun olóyè máa padà bọ̀ wá sílé nínú Yorùbá Oòduà ń bẹ náà lẹ́yìn rẹ Ọbàtálá ń bẹ náà lẹ́yìn rẹ Ọ̀rànmíyàn ń bẹ náà lẹ́yìn rẹ Olórogbo ń bẹ náà lẹ́yìn rẹ gbogbo àwọn àgbààgbà tó ń bẹ nílẹ̀ Yorùbá pátá wọ́n ń bẹ náà lẹ́yìn rẹ Ṣàngó Ògbómọ̀ṣọ́ ń bẹ náà lẹ́yìn rẹ gbogbo wọn ń bẹ náà lẹ́yìn rẹ Ògèdè bí Adógúnbọ̀rọ̀ wọ́n ń bẹ náà lẹ́yìn rẹ gbogbo ọmọ Yorùbá pátá láti gbòòrò Gẹ̀ṣà Ìbàdàn Ìjẹ̀bú Èkìtì Èkó gbogbo pátá lẹ́jọ́ kóra papọ̀ láti dágúnra Yorùbá sọ́tá ń bá abẹ́sẹ̀ ìrìn Yorùbá kí ọ̀rẹ́ ìdàkú léwájú kí Aláàfin Ọ̀yọ́ náà kó tẹ̀lé ṣebí ń bá abẹ́sẹ̀ ni olùsíṣẹ́ ìrìn Yorùbá olùsíṣẹ́ ìrìn Yorùbá pátá ọba adániwá ló fi ọba kò sí pẹ̀yà kankan ọba òkè ló fi ọ́ sángẹ́lì ọba òkè ló fi ọ́ sángẹ́lì sí ìrìn Yorùbá ẹ̀yin Ọ̀rànmíyàn tó ń bẹ ní sàtọ̀tẹ̀ yìí akínílé akínlójú ogun ìlú ẹkùn ìrọ̀rùn míyàn kò lọ lójú ogun rí kó mọ́ jàjà rẹ̀ ilé Ifẹ̀ ló ti jáde wá máa gbádùn létí rẹ ẹni bá ti gbọ́ ọjà olúwa rẹ̀ òun ọ̀sọ̀ òun ọmọ Yorùbá ẹ̀sùn wáyé papọ̀ kí ẹni bá wà táyé sí ìdàmú adé Sorry. Ó dá mi lójú kan máa bọ́ síwájú nígbà tí wọ́n bá ti dé bẹ̀rẹ̀.
Àfà. Ìyẹn gan kọ́kọ́ máa ṣẹ̀wù everybody. Okay, no, I'm Kí ni? Dúró báyìí, wọ́n rí ọ. Òmíyọ̀. Ẹ bá wọn pa. Ẹ pa. Ọ̀rọ̀ dé ìṣòro kankan lórí. Yes, ma'am. Àfi wọ́n gbé tìrìtì. Owó ti ẹni. Ẹ̀nà. Ẹ jẹ́ ká jókòó. Kábíyèsí ọ̀nẹ́rìṣà wọ́n ti ń bọ̀, gbogbo èèyàn sì dìde fún wọn láti kí wọn. Ìwọlé kábíyèsí ọ̀nẹ́rìṣà rèé.
kábíyèsí o. Lẹ́lẹ́kẹ̀ẹ́ta jẹ́ kí gbogbo wa pariwo sókè dáadáa. Ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o. Kọ̀mọ́dà ẹ̀ ti ta ìjọ. Lásìkò akíkúrò bàbá wa orí adé tí wọ́n wà ní ìlú kàbílẹ̀ látòrí bàbá wa ọba Ìdòwú adédìwà onífẹ̀ẹ́ ti ilẹ̀ ìjọba kábíyèsí wa. Lórí lórí bàbá wa Káyìdé Ọládépò Sàlùtì ẹkún àwẹ̀dá sọ pé kábíyèsí wa. Kábíyèsí ọ̀rí lórí aládé gbogbo bàbá ti wà ní ìkàlẹ̀ ọmọ bàbá ló wá kí bàbá wọn wá bẹ gbogbo ẹgbẹ́ kíkà dákẹ́ torí ó túmọ̀ pé tóbi tún lọ lọ́wọ́ màá gbé máikrófóònù fún ọmọ bàbá ẹkù ọmọ ẹkù Sunday. àbílẹ̀ àbílẹ̀ ọ̀bẹ abẹ́lẹ̀ mọ́. ẹ bá mi ṣe kábíyèsí bàbá mi ọdún o. Ó kí Ọlọ́run ọba tó láyé, ọba tó lu gbogbo tó lè sùn gbogbo, ọba tó mú bàbá rẹ̀ Adéyẹyè wá, wá ẹ̀tùsí gbogbo wa láti bẹ lórí ilẹ̀ Yorùbá lọ́jọ́ ayé wa lọ́pẹ́. Ó sọ̀rọ̀ nígbà tí wọ́n wí pé Ọlọ́run ní bàbá yìí sí wa. Ọlọ́run ní bàbá yìí sí wa. Ọlọ́run bá ń bàbá yìí. Ọwọ́ àtẹ olórí gbogbo ọmọ òdu àpàtàkì káàkiri ayé. Bàbá wa fi rẹ̀ lẹ́bi àkìtà. Kálukú wa ń wá bẹ̀. Ó fi rẹ̀ lẹ́bi oko. Kálukú wa ń mérè bẹ̀. Ó fi gbogbo nǹkan tó ní àtọ́lá àti bàbá tó wá jọ bẹ́ẹ̀ lójúlé ní ẹ̀rù tó bà mí. Wọ́n á wọlé mo dọ̀bálẹ̀ wájú bàbá mi. Bàbá mi wá ní Sunday ọmọ mi kò ní dání. Ẹ tilẹ̀kùn ọmọ rẹ̀ ní. Ẹ sílẹ̀kùn òun lórí ilé bàbá rẹ̀. Kábíyèsí ẹ̀ mú. Bàbá tó bí mi àti bàbá mi Sàǹsì Àjàó Adéyẹmọ. Ó ní kò sí ẹnì kankan tọ́jú ọmọdé tàbí wí tọmọ iye ọdún tó ń pè ní Ọọ̀ni. Ó ní Ọọ̀ni tẹ̀ ń wò yẹn. Ó ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ tí ojúmọ́ rẹ bá ti mọ́ báyìí ní Ọọ̀ni máa ń ṣe ètùtù sí gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọmọ ìfọ̀ pé gbogbo ibi tẹ́ ẹ bá wà kẹmọ lọrí kẹmọ bọrí ní ọ̀pọ̀lọpọ̀ báyìí ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ dàrú. Bàbá mi wá ní láàrin ọdún kan ọjọ́ kan ṣoṣo pé ní Ọọ̀ni máa ń fi sinmi ó lóun nìkan ló sì mọ̀ ẹ máa ń ṣe kábíyèsí lọ́jọ́. Bàbá mi ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ ní Ọọ̀ni ọmọ sí ètùtù pé ẹni tó lóko kọ́bọ̀ rí ẹni tó lòdù kọ́bọ̀ rí ẹni tó lójú ogun kó wálé lẹ́rọ̀. Bóò ni bàbá ó sì wá ràn ọmọ rẹ̀ ń sẹ́ tọ́mọ wà déjú lòdù bàbá òun lọ ó sì wò. Ẹ bá ṣe kábíyèsí bọ́ọ̀ ni. Ọlọ́run lọ́rẹ́ bàbá wa àti ń jẹ Ọọ̀ni bàbá eléyìí tó ń ẹjọ́ bá ní kí o tiẹ̀ sí àdúrà tí wọ́n lè ṣe fún bàbá yìí àárọ̀ lọ́run mi ò rí Jésù bàbá mi sọ fún mi lẹ́ẹ̀kan mi ò rà nàbí rí sallallahu alaihi wasallam ṣùgbọ́n mo rí bàbá Ọọ̀ni nínú ìwé ìtàn nígbà tó wà kéré ètò Ifẹ̀ náà mo ti gbórúkọ Ifẹ̀ náà mo ti ń jẹ́ Sunday ọmọ bàbá Ìgbòho nígbà bàbá Ìgbòho wọ́n sọ ní Sunday Ìgbòho bí tí mo ti gbókọ̀ náà lọ́nà rẹ̀ nítorí sàdúrà fún mi tí mo ti gbókọ̀ náà lọ́rẹ̀ tí mo wá ń gbé káàkiri ayé. Bàbá ilé náà ń wò yìí kò lò rárá nú ayé tọ́lọ́ lọ́run rẹ wá ṣe ètùtù kó wá ṣe ètùtù yẹn kálá bí ó wà lórílẹ̀-èdè Yorùbá ni yóò lò tó wà náà sọ ti yẹ sínú ayé. Ló ti wá ẹ̀yìn pé ẹ̀ka tí mo ti wá tí mo yọ wọlé wá kí bàbá tí mo délé padà bí tí mo tún lọ sá pamọ́ sí tó kóso kẹ̀kẹ́ òfin fún mi. Ẹ bá ṣe kábíyèsí fún bàbá ọ̀rẹ́. Bàbá Olúgbọ́n gbà mo padà lọ́dọ̀ rẹ̀ ó ní bó ti lọ ọ̀rọ̀ ni mo ní ọlọ́rọ̀ kọ̀ọ̀rọ̀ ti yẹn jù ó ní mo sọ̀rọ̀ fún ẹ pé bàbá rẹ̀ lára ọjọ́ ìlú wà ní láìpẹ́ Ọọ̀ni ọ̀ṣáájú àwọ̀ tẹ̀lé láwọn ẹjọ́ rẹ̀ lọ́ba ọmọkùnrin. Ó sì ní bẹ́ẹ̀ ẹ bá ṣe kábíyèsí fún bàbá ọ̀rẹ́.
gbogbo ẹnikẹ́ni tí bá wà jẹ́ ọkùnrin ni obìnrin ni tọ́ba ní òun bínú bàbá òní yọ àwọn ẹni tí. àwọn òdàdó àṣọ fún yín pé bàbá mi kọ́nà jẹ́ ẹni yẹn pẹ́ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé rẹ̀ ẹni tó bá ti yá wè tí ọmọ tó ń ṣe mọ́nú ọpọlọ yóò sọ pé bàbá ọmọdé ní ìjọba ọmọ tó ń ṣe mọ́nú ìdíkẹrẹ ní tọ́ba lójú tó lóyè tó yí àtàlàtà náà mú yóò mọ̀ pé bàbá yìí ọlọ́run pé wá ní bàbá ọba tí gbàdọ̀ balẹ̀ ọlọ́run ti yẹ wá ẹ sì ti ẹ̀yin olórí adé gbogbo àfihàn ìlú ọlọ́run wa yẹ wá sí wa sùúrù tẹ́ ní tí ẹ̀ ń kó gbogbo nǹkan mọ́ra kò tí ní máa wá ní tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin òbí sẹ́lẹ̀ kankan kó fọ́nà tó lẹ́bi bùrà bàbá òbí sẹ́lẹ̀ kankan ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣe bí kọ̀ǹdọ̀kan ń dún tí wọ́n ti ń bì lọ́nà kan tàbí kejì ọlọ́run ló fi ń so lórí èmi mọ̀ ọ́n tàbí pé gbogbo ẹ ti ń gbé adé lórí ẹ̀yìn tá a wà ẹ̀yìn lọ́rọ̀ fún nàmbà wán èyí kò ṣe pé mo yọ sọ ìjọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó lè ní ṣe bẹ́ẹ̀ ìjọba dẹ̀ fàṣẹ sí èmi kọ́ ni mo kúkú sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bínú mi lórí mi ò ẹ̀ bínú lásán lórí èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ìrọ̀ ẹ lọ bínú sí ìjọba tó ṣe yìí ṣùgbọ́n bàbá àwa ọmọ yín ọ̀tọ̀ ló ń dá abáwá lé ní àwa lórí yẹn náà lọ́tọ̀ ẹ fà ìgbà wá á pè ní tì ẹ̀yin lólórí gbogbo àwọn ọba yìí kò ní láti fún lẹ́tà àdèmọ̀ kó wọ́n jẹ wa àṣẹ ọlọ́run ní kó wọ́n jẹ wa afẹ́kẹ́ wà lójú kan ẹ ti dolórí náà níjọ́ tá a bá pè mí tì yẹn ẹni tí ọba wá yẹn la mọ̀ kó ń ọba ọ̀tá yóò bá ní. gbogbo ayé náà rẹ̀ ni orí ń ṣe fídíò rẹ̀ lọ́tọ̀ ni a pè mí tì yẹn mo lè mọ̀ pé àbá mi ń tẹ̀lé wọ́n sọ ẹ sọ mi tẹ́ bá fẹ́ ká fi sí a pè gbogbo ọba wa bí nàá fi sí gbogbo ọba ó sì wá bí ọba tí ọba wá bí a ti mọ̀ pé ọ̀tá lẹ́yìn òbá ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ mo lè mọ̀ pé njọ́ náà mo mọ̀ kọ́rọ̀ tí ó pẹ̀lẹ́ ní ọ̀rọ̀ tí gbogbo nǹkan sọ tí gbogbo yóò ti kùlẹ̀ ní ọlọ́run ní kárí bẹ́ẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ kùlẹ̀ ní ẹ̀yin ni ẹnìkan sọ̀rọ̀ fún mi lẹ́nu ó ní kí ló táwọn ọba yòókù kì í ṣe bí bàbá òní ó ní ọbọ̀ kì í ṣòṣèlú ó ní àti olóṣèlú àti ogbé akọ́ọ̀dù àti apc àti ọlọ́pàá bàbá oníjọ ọlọ́mọ mi gbogbo yìí ó ní bọ́ba tí wọ́n ṣe nìyẹn ẹ̀mọ́ ní ẹni tí ọba mọ orí ẹ̀ àṣàlàyé fún wọn àtúnṣe ni àtàjẹ́ ni bàbá mi lọ́lọ́run rán mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yóò tí bàbá mi sọ̀rọ̀ yẹn fún mi àyà mi já mo ní oníbẹ̀ ni ó ní òní tí mo ń wò yẹn ó ní lórí ni ó ní mọ̀ ń ṣe ètùtù àlàáfíà sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pé ká mọ̀ lọ rí ká mọ̀ ó ní ọjọ́ kan láàrin ọdún kan ní òkè fi ṣe tí fi sinmi ó ní òun nìkan ló mọ̀ ọ́n ara ọlọ́run tètè dùn lẹ́nu àdúrà wa náà ni ọlọ́run tètè dùn lẹ́nu ẹ̀sọ́ lẹ́ẹ̀kan ẹni ọmọ mi ló nílé rẹ̀ ẹ̀sì tó lẹ́nu ọba tó wà wọlé ọlọ́run bá tó mi ló tó fi mí síbẹ̀ yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó mi yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó mi yóò sílẹ̀kùn gbogbo ayé fún yín. mo lọ sílẹ̀ yíbò lọ́dọ̀ àwọn tòkólò wọn lọ méjì ọba bẹ̀ wọn ní àwọn ọmọ rẹ̀ wọn á kí kábíyèsí ó ní ọ̀ọ́ni ní olórí gbogbo àwọn ìfọ̀ ó ní ilẹ̀ Yorùbá làwọn ti wá ó ní Ìjẹ̀bú làwọn ti wá ó ní àyùsọ ó ní yẹ̀sì ó ní ọ̀ní sí nọ́mbà 1 wọ́n á rí i pé ilé ìmọ̀ ìpá kàṣẹ́ ara nígbà yìí gbòǹgẹ́ gbà fọ́ ni gbogbo ilẹ̀kẹ̀ tó kó sọ́run gbogbo ẹ̀ ọlọ́run ní nọ́mbà 1 ta ló wá kù sí òní gbà àwọn ètò ìṣe Yorùbá ti wá o òun náà tó wá ń kílò ń gbé Ìjẹ̀bú làwọn gan ti wá orí omi gbogbo ọ̀dọ́ tí wọ́n omi lọ́mbẹ̀ ni kò sí nǹkan omi tí ọba tí ò níye ní Benin Republic wọ́n lọ ní lọ́lọ́run fún omi tí ọba ní Togo wọ́n lọ ní lọ́lọ́run fún mo méjì ọba ní Benin Abidjan wọ́n ní ọ̀nà lọ́lọ́run fún ọlọ́ba ló ṣe níbẹ̀ o àwọn ọmọ yín àpèmítì yẹn á lè mú lẹ́tà wá sí àwọn àmùfún yẹn fún wa lé àwọn ìgbà tí gbogbo ọba pátápátá wọn wà báyìí ẹ wá sábà fún bíbọ̀dì ẹ dẹ̀ fi dáwọ́ ọmọ yín lójú pé gbogbo ọmọ Oòduà pátápátá o gbogbo ọba lẹ Oòduà náà ló wà níbà lọ́dọ̀ ìdẹ jẹ́ olórí gbogbo wa kò sí ìjà kankan kò sí kankan mọ́ kò sí gbogbo kankan mọ́ ẹ rí i pé iṣẹ́ tẹ̀ gbé fún wa ọ̀nà ìlú tún di inú tiwa gan ìdúró láwọn fi ń jàjà yẹn àti wá di Aríléyẹnká nìyẹn ọdún náà èmi Aríléyẹnká lè nígbà tẹ́mi ti dọ́mọ yín tẹ́lẹ̀ èmi kò síbi tí gbogbo àwọn tẹ́mi ń bá tẹ́lẹ̀ ọmọ mi náà ni gbogbo ọba tẹ́mi mọ́ lọ́nba wọ́n lẹ́gbà tó o kò tí bá ti dé náà kọ bàbá ó mọ sílẹ̀kùn fún straight mi ọlọ́mọba tó mi yọ̀mọ̀ sílẹ̀kùn fún gbogbo irú ẹkùn tí ẹ pàṣẹ rẹ̀ olóyún tí mo wá
ẹni àlàáfíà ó dìde ní pé àyọgbà ẹni ogun tí mo tó lọ yẹn bàbá mi lógun yẹn lé o sẹ́yìn lé ó lé pa o ṣùgbọ́n ọba tó ní mímọ̀ pé mo tó tì ọ́ nínú ọkàn nínú ara ní gbogbo nǹkan mo fi dúró tì ọ́ mo sì ń sọ pé nǹkan kan ò ní sí ọ mo sì dé bá mi láyọ̀ security rẹ tó bẹ̀rẹ̀ nígbà tó play láìpẹ́ gbogbo ọ̀sẹ̀ tó ó sì sẹ́tù security tí mo wá sọ fún yín nígbà tá a dífà nípa nílò ẹ̀kọ́ ní ká mú pé ìwé ẹ̀kùn òun ní ká mú torí pé ipá ìwé ẹ̀kùn nípa tó lágbára ni pé òun ló yẹ ká ṣe àdẹ ìgbà bẹ́ẹ̀ so àwa ń fi lọ́lẹ̀ káàkiri mo bá bàbá mi tó jẹ́ ọmọ yín ààrẹ orílẹ̀-èdè mo bá wọn sọ wọn lè pàṣẹ èyí ó dàbẹ́ so wọ́n fà mí lé àìdí ọwọ́ wọ́n fà mí lé àwọn iṣẹ́ tí wọ́n lọ òun pàṣẹ káàkiri ó rà nígbà yẹn àwọn ọlọ́pàá ara ti tẹ̀lé wọn tẹ̀lé jáde wọ́n ti ń wọ inú gbó káàkiri wọ́n tẹ̀lé wa láti mọ nǹkan ìpọ̀ bí nǹkan ṣe lọ so now àwa ti fi ti Ọ̀ṣun lélẹ̀ ọmọ yín fẹ̀mí náà ní àfiṣe olórí àwọn ó jẹ́ olóògbé lórí gbogbo Ọ̀ṣun state ní òun ni a fún gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbé àṣẹ sí lẹ́nu torí pé ọba tó ní mí òun ló fi àṣẹ sí lẹ́nu ẹ sì ti jẹ olórí náà ẹ sì jẹ pẹ́ wọ́n tí mo ti gbójú mo ti wà lùfẹ̀ yìí àwọn bàbá wa dé sọ bí adérẹ̀mí ti ń so lórí lọ nígbà tí wọ́n mọ̀ sí láyé wọn kò bàjẹ́ mo sọ̀rọ̀ kẹ́ńjọ́ kan àwọn ẹ̀rọ tó mọ̀ ń purọ́ bẹ́ẹ̀ bàbá mi ó ti wá pọ̀ mọ́ ọmọ ìlú nígbà tí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn ọba kan inside Ogun State àwọn Yorùbá gbà náà wá ní kan lọ gbé bàbá wa Adésọjí Adérẹ̀mí wá bàbá ní èèwọ̀ Ọọ̀ni fo òkè odò bí Ọọ̀ni ọdẹ tó lè fo òkè odò ó ní àwọn ètùtù tí àwọn ó ṣe èbó ní ìjà tí ń ṣẹlẹ̀ ọdún nìkan ló lè parí ẹ̀ kò sí ọba tágbára rẹ̀ gbé ní gbogbo ìwà bóyá bàbá mi tó wá pè tẹ̀yẹ fún mi bóyá rọ́lọ́pàá mo fẹ́ wá mo ti ní lọ́ba tó ti fojú kan bàbá mi ní wádìí ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá Ọọ̀ni wá ní Ọọ̀ni tó lè fo òkè odò ó ní àwọn ètò ọba kàyé àwọn nǹkan tí ó sì gbogbo òyìnbó ẹni gbogbo náà bọ́ bá ní gbogbo ayé láàbì agbọ́dọ̀ ṣe tó nígbà tí ń ṣẹlẹ̀ lágbára Ọọ̀ni nìkan sí lọ́ba tó lè ṣẹ́tù ẹ̀ ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá Ọọ̀ni wọ́n ká wá jókòó nu yàrá ìyá rẹ̀ àbí yàrá bàbá rẹ̀ wá ní ọ̀dẹ̀ ìṣe alákọ̀ọ́kọ́ tí bàbá rẹ̀ wá lálákọ̀ọ́kọ́ bàbá Ọọ̀ni wà lọ bẹ̀rẹ̀ ọdún náà bá fi ṣe gbogbo ìtòkè ẹ̀sẹ̀ ní gbogbo tó sọ̀rọ̀ gbogbo wá tí wà fi ṣe gbogbo bàbá Ọọ̀ni lọ́wọ́ lọ síbẹ̀ bàbá wa ní sọ́jú ló ń lọ wọn lọ parí ìyá yẹn ń gbà so Ọlọ́run bá tó síbẹ̀ nígbà tí bàbá wa lọ tán ó tún wá gbẹ̀yìn wa gẹ́gẹ́ bí ọba àlàáfíà bàbá àgbàlagbà wọn ní láti inú wa torí pé gbogbo gẹ́gẹ́ nígbà mọ́ra àtúntẹ̀ ń ṣe ní ẹ bá lójú inú tọ́jú ẹ̀ tó lọ́pọlọ tó dẹ̀ di ọmọ àgbà yóò rí pé àgbà yẹn ti wá láti lẹ̀ ní ipò àgbàládé bá gbà níjọ́ kan èmi ò ní pẹ́ ní ọlọ́ba akọ́ni fún mọ́gà ìdíje orí kìí sọ̀rọ̀ alójú mi bàbá mi wá àwọn àmì prógámù kan lẹ́kọ̀ọ́ bàbá tí ń dúró pé bàbá òní bẹ́ẹ̀ ní ọjà agbókan òru bàbá bá délé náà lóde bàbá mi mọ̀ ẹ́ tọ̀rọ̀ tí mo sọ yìí vice president ní bẹ́ẹ̀ Ọ̀ṣínbàjò wà mẹ́ ni bàbá mi wá dé mọ́gà jí yẹn torí mi ò ká kọ́ bá ọ wá lọ bá bàbá fẹ́ ẹ ti pẹ́ jù máa gba microphone ní dídìrín ni wọ́n ní wọ́n ní ọba àdélago méjì ọba àdélago mẹ́ta á dóde ní wọ́n mọ̀ ń dóde Ọọ̀ni ní Ọọ̀ni dóde yẹn ó nu bí mọ́gàjí wọ́n nírú wọ̀ yìí mọ́gàjí nìyẹn níbàdàn ọ̀ ìṣọ̀bà ṣùgbọ́n níbi ló pé ní ọtọ́ wá bàdàn bàbá Olúbàdàn kò tí ìlú Olúbàdàn nígbà náà wọ́n sì wà ní bẹ́ẹ̀ bí nàmbà 3 sí Olúbàdàn ìgbà náà bàbá wa ní tàlélẹ̀ ọ̀lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ kó láyà mọ́gàjí ni ọ̀rọ̀ tó fún ọmọ òdìbò ní pẹ́sẹ́ ọ̀nílẹ̀ èdè bí wọ́n gbà gàdé bí wọ́n gbà ṣe àga onísìrì nàmbà wà lòun òwò ń sùn lọ́jọ́ kó láàrin àwọn mọ́gàjí Ọlọ́run ní payẹ́rẹ́ bàbá mi Ọlọ́run dé kẹ́ gùn lẹ́mìí àṣẹ tí Ọlọ́run fún yín pé kẹ́ fi wá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yín láéláé àṣẹ Ọlọ́run fún yín pé kẹ́ fi wá tún ayé sí kò ní kó lọ́dọ̀ yín láéláé Ọlọ́run bá tó ṣe ní ẹni àkọ́kọ́ kò ní gbà lọ́wọ́ yín láéláé kókó kẹ́ Ọlọ́run fún yín mo sọ lẹ́gbẹ̀ẹ́ pé mi Ọlọ́run
ìrí Jésù ìrí àná Muhammad sallallahu alaihi wasallam ọmọ orí bàbá mi Ọọ̀ni mo sì wà ní orí ìtẹ́ bàbá mi Ọọ̀ni tí mo jókòó mbẹ̀ tí mo fẹ́ ọ̀fẹ́ lẹ́sẹ̀ ìyẹn ti fi hàn yí pé mo ti rọ́lọ́run náà torí pé àdúrà táwọn bàbá ilé bá ṣe fún yẹn mọ́mọ́ yẹn bàbá mi ní bó ṣe ń lọ yìí ìgbà láìpẹ́ láì jìnnà ọ̀npọ̀n lé tó jókòó tó mọ̀ ọ̀bọ̀ bá jẹun ó ní dàbí òrí bẹ́ẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí òun la fi ṣe olórí ìwé ẹkùn lọ́sùn state gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi rán mi mo sì ti àti fi búra fún lóṣogbo lẹ́nu bàdẹ̀ sí sọ bẹ́ẹ̀ náà mo sọ pé tá a bá ti ń kú omi á lọ gba ìwúre lọ́dọ̀ nàmbà 1 bàbá wa mi oríire ni wọ́n ní lórí alálẹ́ gbogbo ṣàdúrà fún rẹ̀ kọjá ìjọba ọ̀fẹ́ òògùn ló fẹ́ gbà yọ ọ̀gárí o tó lè gba bẹ́ẹ̀ gan láàrin ọdún bíi 20 ọmọ ọlọ́pìn ṣùgbọ́n tó ọlọ́run bá tó ní kí bàbá jẹ́ olórí gbogbo àtọmọdé àtàgbà ọgbà fẹ́ everybody ó sílẹ̀kùn ẹlẹ̀ fún gbogbo ayé pé òun ni bàbá gbogbo yín bàbá wa ní ọyà ìmọ̀bọ̀ ẹ sílẹ̀kùn pé gbogbo wọn wọlé torí ọmọ mi ò ní dání bàbá ọlọ́run bá tó ní mi yóò tó bá mi sílẹ̀kùn àlàáfíà fún ayé aláṣẹ bàbá mi mo kàn fẹ́ ẹ ṣàdúrà fún bàbá ń ṣàdúrà fún tán ẹ bá wá ní kórópọ̀ kẹjọ mọ̀ fún yín igbó òwò ṣe ẹ bá fẹ́ náà. kábíyèsí o kábíyèsí o. àwọn ará tó sọ ni wọn fọlọ́pàá mú pásọ ní ẹbí lẹ onígbà ẹgbẹ́ olórí olúwa ló ti wá jí nǹkan wá jí nǹkan nǹkan bàbá rẹ rí ọmọ bàbá gbogbo wá sí lọ́jọ́ kó gbogbo ìtàn bàbá mi láwọn bí dáwọn lọ́la àtọ́kadà tó mọ̀ orí burúkú kábíyèsí o ẹ bá fẹ́ràn wọn ní ti dáadáa ilẹ̀ ní wọn ọlọ́wọ́n bá tó yí tó fi kẹwàá onígbà yìí lọ́wọ́ wa onígbà yìí lọ́wọ́ wa nígbà tí bá lóbi wá láti 70 years nínú ayé àwọn ọmọ bí bàbá fẹ́ lò láti sí i bàbá ìròyìn fẹ́ kí bàbá lọ́wọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ṣàṣàṣì good morning ní báyìí nígbà tí wọ́n ṣe débi good afternoon nígbà tí wọ́n débi good evening àwọn ọmọ bí bàbá ìrọ̀ ẹsẹ̀ ẹgbẹ́ tó ṣe good morning lẹ́ẹ̀kan sí i wọ́n sọ̀rọ̀ sí tí ọmọ wọn sọ àbọ̀ ẹ̀tún lóye. mo kí kíkanjú wa olóríire ẹni tí ó jẹ́ pé Ọlọ́run rán fún wa ní ilẹ̀ káàrọ̀ òjìlè ẹ̀yin tí ẹ ṣe ìdáàbòbò pátápátá nínú ilé-iṣẹ́ ìdáàbòbò ìwé ẹ̀kọ́ kí gbogbo yín o. a máa ju yín ṣe o. a ju yín ṣe láàárọ̀. a ju yín ṣe lọ́sàn-án. a ju yín ṣe láṣálẹ́ o. gbogbo orí adé tó wà kálẹ̀ mo fi gbogbo wọn kí yín o. ọba lófẹ́. Sàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo kí gbogbo orí adé ẹ ṣé ẹ kú àmójúbà ọmọ yín olóríire mo kí Sunday Igboho mo kí dáadáa.
ìgbésí ayé ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó bá lo olóògùn tó láyà tó nígboyà ìgboyà gangan olùọlọ́jà oògùn tó máa ń jẹ́ kí oògùn ṣiṣẹ́ gan nìyẹn tó máa ń ràn lọ́wọ́ nìyẹn Ọlọ́run fi gbogbo ẹ̀ kẹ́ orí mi wú inú mi dùn wọ́n ti lóun gbọ́ pé pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun bẹ́ẹ̀ bọ̀ o ti ń retí o ti fojú sọ́nà owó òníwá ní ẹ̀ mo ṣáà ń gbọ́rọ̀ ẹkùn lọ́tún mo ń gbọ́rọ̀ ẹkùn lósì ẹ bá mi pàtẹ́wọ́ fún gbogbo yẹn. kí gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun kí yín lọ́tún lósì lọ́mọdé àti àgbàlagbà dúpẹ́ lọ́wọ́ yín o iṣẹ́ ribiribi tẹ́ ẹ ń ṣe orí adé àgbè gbogbo yín o ẹ̀sìn dálẹ̀ ilẹ̀ káàró òjìrè àgbè gbogbo yín o ọ̀nà yín pọ̀ máa la ọ́ ṣé gbogbo yín lẹ̀ ń gbọ́ mi wọ́n ti gba gbogbo wọn Olódùmarè ò ní pa ohun wọn ẹni tí ò bá gbọ́ mi dára kó nawọ́ sókè. Gbogbo la máa ń gbóhùn agogo. Ohun ò ní kú mọ́ yín lẹ́nu. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ òní wípé ó wá sí ìmúṣẹ. Sunday Igboho inú gbogbo wa ló dùn sí ẹ. Torí pé bí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Nígbà tí o wà ní ìdálẹ̀ a sọ̀rọ̀ mo ṣàdúrà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbèsè ayé ẹ pé iyì ló padà bọ̀ wá gbá o nǹkan báyìí ló bọ̀ wá dá sílẹ̀ o tó bá lelele ó sì bọ̀ wá rọ́ o gbogbo ẹ̀ pátá ló ṣẹlẹ̀. Nígbà tí mo gbọ́ nípa ìwé ẹ̀kọ́ èmi ni inú mi dùn sí jù o. Olódùmarè olófin sórí ìtẹ́ láíláí. Bẹ́ẹ̀ni. Mo tọ́ ọbẹ̀ ni mo fẹ́ sọ fún ilé ní kì í ṣe ayé àkọ́kọ́ tí mo kọ́ wá rèé. Kábíyèsí wá sí ayé rí. Gbogbo iṣẹ́ tí mi parí gbà yẹn ni mo wá parí. Lágbára Ọlọ́run Olódùmarè iṣẹ́ tó bá rán ikọ̀ òun náà nìkan máa ń jẹ́ àgbáyé máa jẹ́ iṣẹ́. Ìdáàbòbò òun ló ṣe pàtàkì jù òun ló ṣe kókó jù. Nígbà kùtùkùtù òwúrọ̀ mo rántí dáadáa tá a bá ti rí akọni ọmọ bíi Sunday Igboho ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo àwọn alágbára wọn wá pèrè àwọn jọ wọ́n wá bẹ̀rẹ̀ sí dá nǹkan agbára jọ wọ́n bẹ̀rẹ̀ sí dájọ́ mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lẹ́nìí kékulé kó gbọ́ kó sọ fún toko gbogbo alágbára lẹ káàárọ̀ òjìrè gbogbo tá a bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fólú ọmọ yìí. ọ̀rọ̀ máa ń sábà yàtí. Tí àwọn tó jogún nǹkan láíláí kan kó pamọ́. Ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ. Tí mo jogún lórí ìtẹ́ yìí, àwọn tó ń ṣe ìdáàbòbò wa bí olú ọmọ yìí, èmi náà máa bẹ̀rẹ̀ sí kó tèmi jáde fún ilé mi. Bẹ́ẹ̀ni bàbá mi. Nǹkan wà nílẹ̀ káàárọ̀ òjìrè. Bẹ́ẹ̀ni bàbá. Ẹni tó bá ń mú
wò wú ló rò pé títí ló mú tó bá di òwú fún a mọ̀ pé wù. a mọ̀ pé òwú tó lọ. Ogun òkú wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire kò dẹ̀ ní ṣẹlẹ̀ títí láíláí. Àwọn aláṣekú wa nígbà kùtùkùtù ẹni tí ó ní òkígbẹ́ agbèjáde, ẹni tó ní ẹgbẹ́ agbèjáde, ẹni tó ní kánọ̀kò agbèjáde, ẹni tó ní ọ̀kẹ́, tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú, tó ní ọ̀pọ̀lọpọ̀ jagunjagun akòjáde, wọn kò lé akọni lọ́wọ́. Kí ni wọ́n fi ń ṣoògùn náà? Owó ni, ó wà nínú Bíbélì, ó wà nínú Quran, owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Tó bá fẹ́ ká ewé, tó fẹ́ ká egbò, owó náà ló máa fi ṣe é. Owó náà wà nù nǹkan tó fi ń ṣagbára. Ọ̀tọ̀ lóògùn, ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ ní ìdáàbòbò. Ọlọ́run Olódùmarè òun ló ṣe bẹ́ẹ̀ kí gbogbo wa ká gbáríjọ ká fọwọ́sowọ́pọ̀ fún Sunday Igboho. Ó ṣòṣà Ọlọ́run là ń sọ o. Ẹni tó bá fẹ́ràn Káàárọ̀ Oòjíire ó fọwọ́ kún lọ́wọ́ o. Ẹni tó bá ti fẹ́ràn wa ní Káàárọ̀ Oòjíire èmi jọ ìwọ ojú mi gbogbo yẹn ò já kò bá gàgà dé o. Kábíyèsí o. Òun ló ní kíkọjú ló lákọni. Orin tó wọnú gbọ́dọ̀ àwọn Fúlàní lọ ogun wọn ní yàdànù ní. Bẹ́ẹ̀ni. Ẹ bá ní Ìgbòho. Ajagun ńlá. Eégún burúkú ìjákèjákan. Ogun abẹ́kúgbọ̀ngbọ̀ a ní kó lẹ́nu kó láyà kó má ṣe ọ̀lẹ tíótíó ògùn ló jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run ti kọ́kọ́ ṣẹ̀dá àyè fún ẹ. Àyàní nílò ògùn tó tọ̀ ọ̀gbun sọ fún yín o. O wà ní ṣìrìn. O ní ṣiṣẹ́ ìṣe. Iṣẹ́ gbogbo wa ló ń ṣe gbogbo tá a ní ká dájọ́ fún ẹ báyìí. Èyí tí bá lè dájọ́ ní gbangba máa dájọ́ fún ẹ lẹ́yìn. Èyí tí bá lè dájọ́ ní kọ̀rọ̀ máa dájọ́ fún ẹ. Wọ́n ní tó ògbẹ́ ní bá dá lójú kí àwọn ọmọ ṣe wọ́n fi ẹ́ gbá nílé nítorí ó dájú. Ẹ̀mẹ̀wà gbogbo ìwé ẹkùn tó ń wà pẹ̀lú olóyè Sunday Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n ní tó o bá láṣọ ogun tó o lọ́mọ ogun tó o lọ́mọ ogun wẹ̀yẹ ẹ̀rọ inú gbogbo wa ló dùn sí ẹ. Bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ o. Bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ. Orí ọ̀fẹ́ lórí gbà, àánú lórí gbà, òkú lórí gbà. Ìgbà tó wá síbí kẹ́yìn, ó ní wọ́n ń fara ní ẹ́, wọ́n ti mú gbogbo àkáǹtì, wọ́n ti so gbogbo ẹ̀ mọ́lẹ̀. Mo ní kò sí wọn yọnu agbègbèsẹ̀. Mo lọ bá lọ́ọ̀yà Ọlágbèsì. A lọ sọ́tún, a lọ sósì, báwo la ṣe máa ṣe? Àti gbogbo orin yẹn, Ọlọ́run ṣe. Ọlọ́run dẹ̀ gba àkóso. Àwọn ẹ̀yà kan tiẹ̀ ní Kábíyèsí ọ̀ni ó ti fẹ́ fún olóyè Sunday Igboho tó yẹ ó ti fẹ́ fi ká gbogbo ayé rí o. Mo ní èmi sùn. Ààrẹ orílẹ̀-èdè wa bú sẹ́ẹ̀lì yìí. Mi ò mọ̀ bóyá ẹ rí i. Ààrẹ Kábíyèsí Sunday Igboho olóyè Sunday Igboho ìyẹn máa pọ̀ sí. Ìyẹn máa pọ̀ sí. Mo fi dá ẹ lójú lè ní ìwọ tó ṣojú wa ní Ifẹ̀ kọ́kọ́ tiẹ̀ tó gbọ́dọ̀ sí àìtóṣojú lọ́ṣun ní gbogbo Ọ̀ṣun máa pè ẹ́ mo máa pè ẹ́ kò tí ì kàn ẹ́.
ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ààrẹ orílẹ̀-èdè wa kú sẹ́ẹ̀rì rẹpẹtẹ. Mi ò tiẹ̀ rò pé mo rí ààrẹ tó rẹ̀ níbẹ̀ yẹn gan rí nígbò níta. Ẹ̀rí yẹn pọ̀ orí olóhùn Olódùmarè àti àwọn aláṣepọ̀ wọ́n máa dúró de olóyè Sunday Igboho púpọ̀. Nígbà tí gbogbo orílẹ̀-èdè wa tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Sunday Igboho là ń sọ. Yíyẹ ló máa ń yẹyẹ lé o. Yíyẹ ló máa ń dé àdàbà. Bó ṣe yẹ kò ní yẹ sílẹ̀. Bó ṣe yẹ kò ní yẹ sílẹ̀. Tó gbé lọ́wọ́ ẹ̀ ó lágbára o. Ó ti kọ̀tọ̀ sílẹ̀. Ó ti wá sáyé. Ó ti nípa ọ̀pọ̀lọpọ̀ ló wá sáyé tí òun mọ̀ pa tó fẹ́ ní o. Ṣùgbọ́n ó ti nípa o. Nítorí nílẹ̀ yìí. Òótọ́ ọnú olóńgbò mi nílẹ̀ ṣá. Mo fẹ́ kó o fi òótọ́ ọnú sí i. Ọ̀dọ̀ lówó owó máa bẹ́ẹ̀ ni o. Owó máa bẹ́ẹ̀ ni. Ọ̀dọ̀ ní iyì. Torí owó la fi ń ṣe ilé ayé. Ìwà ayé la fi ń ṣòde ọ̀run. Tó bá lọ fẹ́ ṣe ìṣúra. Owó náà fi rà bọ́n. Owó náà fi rẹ̀ tù. Owó náà fi rà dá. Owó náà fi já ewé àti egbò. Gbogbo ẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè àwọn aláṣepò àti orí ìyá wa jẹ́. Mo wá fẹ́ rọ̀ yí o nítorí òótọ́ oníkẹ́gbẹ́ lọ́wọ́ nínú òru ẹ̀kọ́ ó ṣe pàtàkì. Òótọ́ ló máa ń tọ́ wá sáyé ilẹ̀ káàárọ̀ òjìrè o. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ má ro owó o, ẹ má gbìbọ̀dé. Iṣẹ́ tẹ̀ ṣe ìhó kan pa. Iṣẹ́ àyà níní ni. Iṣẹ́ ìlọsíwájú ni. Iṣẹ́ ìfọkànbalẹ̀ ni. Iṣẹ́ ìdàgbàsókè ni. Gbogbo wa mo tún sọ ẹ mú mi lóhùn dáadáa. Gbogbo wa ló yẹ ká gbárí jọ ká kó gbogbo tá a ní ká kó lé Sunday Igboho lọ́wọ́. Àwọn àti ìjà bàbá àtọmọ tá a ti jà rẹpẹtẹ. Wọ́n ti wà bí wọ́n ti jà dáadáa. Àwọn olùdíwọ́ òrìṣà tó bí tó gbọ́dọ̀ lórí tó lọ ló bí tó lé. Ṣùgbọ́n bàbá ní bàbá mi ìníṣẹ́ àfihàn wọn ni. Àwọn gbogbo wà bí ó ti bá mi jà dáadáa ọmọ mi náà gbogbo yìí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bá nípa táyé dànù ni. Ọmọ burúkú ọmọ líle lọ́jọ́ tiẹ̀. Ọmọ líle torí nǹkan káàró òjìrè ló ń gbé lọ́wọ́. Ládé ìkọ́mọ́. Torí ẹ̀ ni mo ṣe máa ń wọ̀ ya. Tẹ bá mú dúdú báyìí, ẹ̀rọ kò ń dùn mí ni, kì í dùn mí. Omi tá a fi sẹ́yìn kì í mọ́ lára. Torí pé iṣẹ́ káàró òjìrè lè gbé lọ́wọ́. Kò yí ọ̀pọ̀lọpọ̀ pé àkìtàn ni mí. Ojoojúmọ́ ni mò ń gbọ́ rẹ́. Àkìtàn oríṣiríṣi nǹkan ló máa ń kó lọ bá. Sunday Igboho ẹ̀rù bá mo ní ìwọ ló ní mí kò sí ìjà mọ́. Ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè ni ṣùgbọ́n mo wá sọ lóògùn iṣẹ́. Gbogbo alágbára ilẹ̀ káàárọ̀ òjìrè bójú owó ni ẹ bá mi gbé fún Sunday Igboho. Tó bá lọ́lá ni ẹ bá mi gbé fún Sunday Igboho. Orí ìwé àṣẹ ni mo ti ń sọ ọ̀rọ̀ yìí o. Tó bá jẹ́ ògùn ni ẹ bá mi gbé fún olóyè Sunday Igboho. Àti gbogbo òru ẹkùn lápapọ̀. Àwọn ẹlẹ́gbẹ̀jọ bẹ́ẹ̀ tó wà nínú ilẹ̀ káàárọ̀ ìgbọ́n bínú. Kí ló ń mọ ṣe ń ṣe lè fún Sunday Igboho? Ẹ̀yin náà yọjú síta. Ẹ̀yin náà yọjú síta. Kábíyèsí o. Bẹ́ẹ̀ni bàbá. Òun ló kù àkùnlẹ̀ káàárọ̀ òjìrè. Bẹ́ẹ̀ni gbogbo agbárí sọ ọ́ ká gbé nǹkan fún ni. Kásàsì máa ràn án. Káṣíṣe máa ràn án. Bẹ́ẹ̀ni máa mú un. Kí ó máa mú láti mú ọ̀rọ̀ bí ọ̀rọ̀. Wọ́n lè máa rí bẹ́ẹ̀ fún o. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún o. Torí ìdí àṣẹ ni mo ti ń sọ yìí. Torí àṣẹ náà ló fi ń gbàjẹ́ òun lóru bí. Alábàálàṣẹ àṣẹ lórí ìtẹ́ yìí òun náà ni mo fi ń bẹ sọ yìí. Lọ kọ́ sílẹ̀ wá túbẹ̀ sí yàtọ̀ lé ni o. Tó o bá ti ń wá ajé báyìí wọ́n kọjú sí ibikíbi tó bá wà. Bẹ́ẹ̀ la ọrọ̀ ayé ni o ní ọ̀ní sọ bẹ́ẹ̀. Lọ́jọ́ àti lọ́dọọdọ ojoojúmọ́ láì tó. Ojoojúmọ́ ọjọ́ kan péré. Mi ò yọ owó jáde láti ṣe ètùtù lórí ìtẹ́ nínú gbogbo ọdún. Bó ṣe wà nìyẹn àtọlẹ̀bọ́lẹ̀ ni. Mo wá sọ fún ẹ, mo fún ẹ ní àṣẹ yẹn.
ó máa gbàṣẹ adé lọ. àṣẹ gbogbo ògùn máa gbà lọ. àṣẹ ìdáàbò ògùn máa gbà lọ. àṣẹ ìlọsíwájú máa gbà lọ. onígbà ọmọdé fẹ́ ò gbé náà kárí àgbàgbà fẹ́ òṣùṣù káwọ́ dùn. ọba náà tó lórúkọ tá a pè wá. olókùnrin yìí ẹ̀ wọ́n padà jọ olókùnrin ló jẹ wọ́n ní ìtàwọn ojú ogun lọ́dọ̀ bàbá ńlá wọn lọ́dọ̀ Oòduà onílẹ̀-èdè kí àwọn ìdíkùtù rẹ̀ àwọn èrè jagun ọba tó ń jẹ tó fún ní jẹ ọmọ ìdíkùtù bẹ́yẹ ìgbẹ́ ó ní tó ń jogún yìí àgùntàn bọ̀lọ̀jọ́ yìí kí ni ká fi ṣe wọ́n ní ó di ọjọ́ ìdìbò mẹ́kù wọ́n ní ta ni ká gbé orí fún wọ́n ní ká gbé fún Ẹ̀gbá ọmọ Aké wọ́n ní ta ni ká gbé Ìwó fún wọ́n ní ká fún Ìjẹ̀bú ọmọ Ògbòròdó ọmọ ewúrẹ́ fàṣẹ bá wọ́n ní ta ni ká fi ọpọlọ fún wọ́n ní alára ló lọ́gbọ́n ayé olónímọ̀ wọ́n fi gbogbo tó yẹ kọ́ ní wọ́n ní ìfun àti ẹ̀dọ̀ wọ́n ló kọ́ gbé fún àwọn ìyá mi àlà káàpàá kó lọ lágbára Ọlọ́run Olódùmarè ìdí ayé torí gbogbo olúkálukú ló ń wá káàkiri lágbára Ọlọ́run Olódùmarè ayé ò ní mú ẹ. ó wá kú gbọ́wọ́ kan o wọ́n ní ibo la máa mú lọ wọ́n ní èèwọ̀ òrìṣà ẹrù Oòduà onílẹ̀-èdè tí bàbá ńlá kú bàbá wa. wọ́n ní àṣẹ tó wà lára tọ̀bọ̀lọ̀jọ́ ẹ̀kọ́ ọmọ la máa mú sí wọ́n ní a máa mú padà sí ọ̀dọ̀ Olúfẹ̀ ni o. wọ́n ní bọ́lá Olúfẹ̀ máa fi sí wọ́n ló máa da padà sórí ahọ́n ẹ̀ wọ́n da padà sórí ahọ́n mi o a máa gbà bí gbà ọtí ni o. aláṣẹkù mi àṣẹ tó fún Olúfẹ̀ ń dọ́kì ní àná wọ́n ní mo fi ń wúre fẹ́ gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀. gbogbo àdáwọlé ayọ̀rí sí i gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀ bó ṣe sọ a máa tulẹ̀ ló tu fẹ́ ní tí Ọọ̀ni máa ń ṣe nìyẹn Ọọ̀ni Olúbùṣe kìíní òun náà ló lọ tulẹ̀ nígbà tí Ìjẹ̀bú àti Ẹ̀pẹ́ Èkó Ẹ̀pẹ́ tí wọ́n ráyè ṣe owó mọ́ àwọn òyìnbó tí gbogbo ẹ ti dàrú ni wọ́n ní kí Ọọ̀ni Olúbùṣe kó wá 1903 Ọọ̀ni ò jáde rí orí ọ̀fẹ́ yẹn mo nígbà ẹ bàbá máa rọ̀ ní owó wúlé bá máa gbọ́ ọ̀wọ́ aláṣẹkù mi ti ṣètùtù yẹn kọjá tí Ọọ̀ni fi lè ráyè jáde Sunday Igboho náà ti mẹ́nu bàtà yẹn tó tọ́ ní bó ṣe rí yẹn pátápátá títí dé wọrí títí délẹ̀ Ìgbò ló jáde láàfin bẹ́ẹ̀ ló sọ fún yín ó ṣe lẹ káàárọ̀ òjìrè nìkan o pátápátá ló jáde wípé Ọọ̀ni jáde Olúfẹ̀ jáde báwo la ṣe fẹ́ ṣe àròrí gbé o kí àjàkálẹ̀ àrùn kó má wọ ọ̀dọ̀ àwọn wa kó wá wá sórí ìrùn ẹ̀ lénìí oríire ló máa mú jáde. àṣẹ. wà nínú ìlú ẹ̀kọ́ àyájẹ yín o. orí nǹkan pérépéré lẹ́ ń ṣe fún alẹ́ káàárọ̀ òjíire. ogun òní ajínigbé ogun ọ̀la ajínigbé oríṣiríṣi yẹ kó rí bẹ́ẹ̀. àwa ní akọni ọmọ àwa ní ká tún máa fà á lọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá lò máa fà á lọ́lẹ̀ ó ló máa lù. lọ́kọ́ sílẹ̀ o lórí ìtẹ́ èmi ti gbárùkù tiẹ̀ o. ilé ìgbà máa gbé jáde lójú ayé ìka máa gbé jáde nínú kọ́lọ́fín gbogbo ẹ̀ ló ti jẹ́ títí ẹ̀ lẹ́nu. gbogbo tí mo wílẹ̀ nípa àràárọ̀ mọ́. àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. tó ó balẹ̀ ó dàṣẹ.
ìkan lálẹ́ káàárọ̀ òjire. wọ́n ṣe máa fi ọlá sí inú yín láti máa fi ṣiṣẹ́ gbogbo tẹ bá nílò màá máa wá wọn tẹ bá ti tó bá kù díẹ̀ tó sáfẹ́rẹ́ tó kù díẹ̀ káàtó ẹ wá ránṣẹ́ sí mi. gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé ọmọ yìí ẹ jẹ́ agbárí tọ́ ẹ jẹ́ ká gbárùkù tì ẹ jẹ́ ká jọ ṣe é fìyẹn dá mi iṣẹ́ tèmi á ṣe nìyẹn. wọ́n á ní tí ògùn ẹni bá wá dáyàn lójú àwa fi kọ́kọ́ darí ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn àwọn tọrọ ẹ̀ èmi tí mo ní mo fẹ́ dáṣọ fún yín nígbà ìṣúná nígbà ajé ìyẹn la lè sọ síta eléyìí táwa tó kúrò náà bàbá ńlá wa àwa sọ nínú ìyá agbára wa lẹ Yorùbá o ẹ tó bá ní òsì ó ń tọ́ra ẹ̀ ní gbogbo wa máa gbárí sọ ẹ̀ máa jọ kó fún ẹ ní pé máa jó lọ èmi wá fẹ́ dá májẹ̀mú 100 million naira. Mama fún ẹ díẹ̀ màá kọ́ fún ẹ ó máa gbà ní ẹ̀mẹ́wàá oníṣẹ́ ìgbà tó máa pẹ́ síra 100 million wàá gba 10 million lọ lẹ́nìí. ìyẹn mo fi ṣe abẹ́rẹ́ ní o mo fi paroko sí àwọn ọmọ káàárọ̀ òjìrè ní gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè tó jẹ́ nílá tó jẹ́ nígbà Ọlọ́run dá wọn tó dá gíá tó dá ṣákíá mo ṣàfihàn lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n máa bẹ bá wọn sọ. Kábíyèsí. torí pé ìgbà ìkẹ́ báyìí olófọwọ́ ti lé ìgbà aláàbò olófọwọ́ tó kiri alágbàdẹ̀dẹ̀ tó ti ju fúnfò káàkiri ní gbangba gbogbo wa ó yẹ ká kọ́wọ́ tiẹ̀ torí ìdí èyí tí mo ní mo ṣe yìí mo mọ̀ pé mo tún sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Kábíyèsí. bọ́ eléyìí kó ká tó fi bẹ̀rẹ̀ ní kó lè fi paroko ní gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè kẹ́ ẹ tóbi dáadáa torí pé ìdáàbòbò ó ti lọ síwájú gbogbo wa o ọ̀ọ́ni ti ṣe tiẹ̀ báyìí o ẹ̀yin ni kẹ́ wá bẹ̀rẹ̀ kẹ́ lọ wá bẹ̀rẹ̀ máa ṣe ti yín náà fún ìlú ẹ̀kú.